àdúrà Gẹ̀ẹ́sì kan iná ní ká gbà lẹ́nu ọjọ́ mẹ́ta tó wá ṣe mí ní kàyéfì díẹ̀. Wọ́n ní pray that your destiny helper will neither sleep nor slumber. Èyí ò ní pẹ́ tí ó ràn ọ́ lọ́nlé ayé rẹ kó mọ́tò gbé débi tí ó fojú kan oorun. Àmọ́ bá wò pé ẹ dákun bó bá wá jẹ́ mi lọ́lọ́run rán sí yín pé kí n ràn yín lọ. Tẹ́ wá ń sá mi láàkẹ́ àdúrà pé kí n mọ́ sùn kí n mọ́ fojú borun. Ẹ̀jẹ̀ ríru reléyìí òun ikú àìtọ́jọ́ lolúwa rẹ̀ ń fà lẹ́sẹ̀. Ẹ dákun dábọ̀ yìí bó bá jẹ́ mi lọ́lọ́run rán sí yín wọ́n jíṣẹ́ ẹ̀jẹ̀ ìrorun sùn èyí ń bẹ́ẹ̀ ná. Lẹ́nu ọjọ́ mẹ́ta mo ju àwọn nǹkan kan síta pé káwọn èèyàn ò bá mi dá sí i. Mo ní kí ni Yorùbá ń pè ní tìmù ọ̀pọ̀lọpọ̀ ló dáhùn pé tìmù ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ní tìmù ni èyí ń mattress tá a fi máa ń sùn àmọ́ bẹ́ẹ̀ kọ́ tìmù ó jẹ́ ìkànnú àwọn oògùn táwọn baba ńlá wa fi máa ń ṣagbára láyé àtijọ́. Wọ́n máa ń lò kí kùmọ̀ mọ́ bá ràn wọ́n kùmọ̀ kóńdó olùgbòǹdóró kó mọ́ bá ràn wọ́n ní tìmù. Sẹ́mu kò bá jẹ́ pé kọ́bẹ̀ àbádà ọmọ ràn yàn wọ́n á lo òkìgbẹ́. Bó bá jẹ́ pé kébùn mọ́ràn yàn wọ́n á máa lo ayẹta àbí tìdíjò àmọ́ kíkú mọ̀ mọ́ràn yàn wọ́n á máa lo tìmù. Mo wá ní kí wọ́n dákun kí wọ́n bá mi parí òwe Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ ló gbà á àwọn tó jẹ̀bùn lọ́wọ́ mi wọ́n kàn sí wọn wípé àgbẹ̀ ló díjà lẹ̀ àwọn baba ńlá wa ní àgbẹ̀ ló díjà lẹ̀ ọmọ rí odó òdèdè máa nà yá rẹ̀ lásán. Èyí ò ní pé ká ní àgbẹ̀ ò gbin iṣu débi pé a fẹ́ gún iyán kí ni tá a jù sínú odó débi pé ọmọ rí odó wà mọ́ gún ya rẹ̀. Bó la ṣe wá lè lò láwùjọ táyé lolú rèé o èyí ń èmi ọ̀rẹ́ mi ń bẹ Adébọ́lá kòríkòsùn ní à ṣàfù ọlọ́ọ̀lẹ̀ sì rèé ńlọrẹ́bìnrin mi tá a fẹ́ràn ara wa àbí tí mo rò bẹ́ẹ̀ o. Àṣebọ̀rẹ́ mi obìnrin ṣàfù yìí bí ń ṣe ń fún mi bẹ́ẹ̀ náà ní ṣe ń fàdébọ́lá ọ̀rẹ́ mi lọ́ba dìrọ̀lẹ́ ọjọ́ kan mo bá wá ṣàfù lọ lé ìyá mi rẹ̀ o. Ngbà mo débẹ̀ Adébọ́lá ọ̀rẹ́ mi náà ń bẹ ìyìn tí wọ́n wá ń jẹ ńgbà mo bá wọn ó ju ètè lọ lára mi bá bù má sọ mo bá gbéná wojú ọ̀rẹ́ mi ńlá bá fìjà pẹ́ ta ǹjẹ́ bí wọ́n bá bíá kí ló fàjà láàrin ọ̀rẹ́ méjì ẹ̀ ń ṣàfù ọlọ́ọ̀lẹ̀ náà ní ńlá àgbẹ̀ tó díjà lẹ̀. Ìta ń wí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣẹlẹ̀ láwùjọ ìtọ́ fà gan ló yẹ ká wádìí èyí ń bẹ́ẹ̀. Ǹjẹ́ ẹ̀yin ará mi ẹ bá ń parí òwe Yorùbá ìtẹ́ ẹ bá mọ̀ ọ́n ẹ bá ń dá sí ní àríwísí comment section. Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní àìfi ìdí ẹ̀bìtì hàn ọmọdé ẹ bá ń parí rẹ̀ sẹ́rí pé Yorùbá dùn ẹ wò bẹ́ẹ̀ bá wá fẹ́ràn fọ́nrán yìí ẹ bá ń tarí rẹ̀ sẹ́lómi èyí ni pé ẹ bá ń share àbí kẹ́ repost àkó àsìkò yìí náà.